Olódùmarè kọ́ ìbà orí ìwúwe o orúwó mi o. Oṣó ilé kọ́ ìbà o. Àjẹ́ òde kọ́ ìbà o. Dédé wọn àgbààgbà nákìlẹ̀ Ìjẹ̀bú mo wárí o. Ẹnì kan ìfọkọmọdé kan kojú bá àgbà kọ́ o arókó falẹ̀. Ẹnì kan ìtúfọ ọmọdé ìbá mú ọwọ́ ẹwọ́ ẹ̀kọ́ o orúwó mi o. Àbọ̀ àgbà jẹun lù. Dédé wọn pàìtọ̀ nákìlẹ̀ Ìjẹ̀bú mo wárí o. Dédé wọn wòlíì dédé wọn afáfá ènìyàn ńlá dédé wọn àwọn oníṣẹ̀ṣe nágbáyé nákìlẹ̀ Ìjẹ̀bú mo wárí dédé wọn o. Torí sí bá a ṣe máa sọ̀rọ̀ nípa ṣẹ̀ṣe kọ́ wá ní sọ̀rọ̀ nípa Ìjẹ̀bú. Torí náà ayé nìkan ayé ọ̀wọ́n ọba nígbà náà kò gun abẹ́lé nílẹ̀kọ́ ọ̀wọ́n Ìjẹ̀bú kọ́ ikọ̀ ṣe ọ̀wọ́n ìbọn tí wọ́n pòpòpòpò orúwó mi Ìjẹ̀bú orúwó mi anáṣà anédè anúrẹ́jẹ ọ̀wọ́n rán abádáyé bá ti gbọ́n ọ̀làjú kọ́ ẹ̀dẹ́ mi ṣẹ́ ní oṣù gbọ́n agbọ́dọ̀ dẹ̀yìn lọ́wọ́ ọwọ́ ẹbẹ̀ yẹn orúwó mi o. Báyìí ni dédán bámi àìsí Michael Kọ́láwọlé Adékọ̀yà bàbá yàtí rìn lọ́fọ́ ọmọ ètùtù bẹ́ẹ̀ nínú. Wọ́n á nẹ́kọ̀ bá mi àwọ̀ skul àti ọmọwé ọmọjàyé àbáyàfọ́ ọmọjàyé wè orúwó mi o. Wọ́n lè rí ẹ̀kọ́ fọ́ ẹ̀ sọ Ìjẹ̀bú kọ́ mìíràn Ìjẹ̀bú ayé ọjọ́ mi ìrún ẹ̀fọ́ ká máa ṣe náà ni àdékò káàdé rẹ̀. Èyí ń bọ́ dédé gbà kí máa ti máa yé mi wá kọ́ Ìjẹ̀bú náà kọrí màá tún dẹ́yìn sí o. Dédé bẹ́ẹ̀ tí ń gbọ́ ní lálẹ́ tẹ̀ nìkan mò wáyé mo kí dédé wẹ́ o. Àjọṣe ẹnìkan ẹ̀ máa bọ̀ jẹ́ o. Pàìtọ́ mi mo níran rẹ o. Ìyẹn Apostle RK Adéyẹmí baba aleluya ní ojú oró abúláfa náà tó ti pásítọ̀ mi kejì ìyẹn sí pásítọ̀ Paul Oyeyemi mo kí dédé wọn alẹ́ tẹ́ ní o. Òrìbọ ọmọdé ìbá mọ́ ọwọ́ ẹ̀kọ́ nsọ̀nà ẹ̀kọ́ fọ ààbọ̀ àgbà jẹun. Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà jẹ́ ká tètè bẹ̀rẹ̀ ní kíákíá. Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Awùjalẹ̀ Akílẹ̀ Ìjẹ̀bú mo wárí ọba mi. Ẹ̀jìm dẹ́rìn rí Kòròdú níbẹ̀ ọba Kábírù Ṣótóbi Ayangbọ̀n ti Kòròdú mo wárí ọba mi. Ẹ̀jìm dẹ́rìn ká ní yọ̀dọ̀ Akárìgbò Rẹ́mọ o. Nọ́dọ̀ ọba Victor Babátúndé Àjàyí Akárìgbò Rẹ́mọ mo wárí o. Kí n máa jíṣẹ́ àjà lọ́rùn ti Ìjẹ̀bú fẹ́ máa fọ́ nílé iṣẹ́ rédíò tún gbà kọ́ ìfẹ́ máa wárí ọba Àgùntayọ̀ Olúfowó bí àjà lọ́rùn ti Ìjẹ̀bú fẹ́ o. Mo wárí o kábíyèsí. Ní ẹ̀mú fọ kí n bá máa sọ̀rọ̀ nípa onígòdè ní tẹ́lẹ̀ máa fọ́ bá mi kọ́ ní ẹ̀rọ bá yẹn wá o. Ìyẹn ọba Kazeem ẹ̀rùn máa gò. Ọba Jamiu Ọlámilékan Súlẹ̀ ọ̀nà sípẹ̀ onígòdè ti gòdè Kingdom. Ọba yẹn ní fọ ẹ̀sùn méjì mo fi láyín kí ọba Romeo má ti sọ òyìnbó. Ọba yẹn sọ̀rọ̀ méjì o. Yóò ń ṣe fọ odidi bárákì ọlọ́pàá kọ́ orúkọ ọ̀rọ̀ fọ ọba bárákì ọlọ́pàá yẹn ṣe polisi ló ń kọ́ o. Ọmọ ifọ̀ máa ṣe jágidíjàgan kan kó yín ìlú nù òun o. Wá ní ẹ̀kọ́ lóhun tún kọ gbàmùgbàmù kóòtù lóhun tún kọ ibẹ̀ o. Láti taluwo ní bedful dédé Rẹ́mọ mu kóòtù kọ́ máa ṣe kóòtù etí ṣe lẹ́yìn ọ̀nà Ṣàgámù náà nǹkan dẹ́tù kóòtù tún wà kọ́ Ìgòdè kóòtù tún ní o. Ọba yẹn ń gbìyànjú o. Èyí kí n wá irọ́ bá yẹn dédé gbàdé ṣe ń rẹ́sùn méjì o. Ọba Ìjẹ̀fọ́ èròdé ìjọba Kọ́ládé fọmù ṣèdàgbàrókè ọ̀wọ́n agbègbè wọ́n bá yẹn yéye mi ṣe wá wọ́n ṣe yéye mi ṣe wá o. Wọ́n nẹ́kọ̀ọ́ rí ọba Adédọ̀tun ní odò ṣẹlú náà wọ́n nẹ́kọ̀ọ́ bàbá yẹn nẹ́kọ̀ọ́ olú tí odò ṣẹlú òun náà gbìyànjú òun nẹ́kọ̀ọ́ ọgbàrá wọn kúkúrú defence rams ní civil defence náà yìí. Dédé wọn bá ikọ̀ ra òun wárí wọn ẹ̀kọ́ ọba Kazeem Gbàdámọ́sí ọlá nípẹ̀kun olóògìjó tó gìjó níbẹ̀ ọba àmì rẹ̀ yẹn o mo wárí o kábíyèsí olóògìjó. Wọn ẹ̀kọ́ kí n bá má kí ọba Adéṣẹ́gun Alówó ńlẹ́wùúyọ̀ karùn-ún Elémùrè máa fọ́ báyẹn kọ́ ìlà mu olúkú rẹ̀ láti ìlú òyìnbó dídé ká ọgọ́rùn-ún kan àfikọ́ ilé iṣẹ́ rin lẹ́ni Èmùrè ṣé mo wíire
araba emu ọ̀kálẹ̀ o. wá nẹ́kọ̀ máa fún dédé gbà ń bọ́ máa lè kọ́ nẹ́kọ̀ rẹ̀ fọwọ́sì kọ̀ ju elébárẹ̀ mísọ́ máa lè o. ọba mẹ́ta láti lùgùn alárò ọba ayẹyẹ ní lùgùn alárò ṣùgbọ́n láti Ìjẹ̀bú north east ọba mẹ́ta Ìjẹ̀bú mo wà irun níbẹ̀ o. ìdánwò níbẹ̀ kọ́ ni mo wà ní o. ṣùgbọ́n ọba Emmanuel Olúṣàánú Àjàlá yóò lùgùn ti lùgùn south kábíyèsí mo wà iná lẹ́tẹ̀ ni o. wá nẹ́kọ̀ ní odò Ṣìmàdégún náà ń ọba Joshua Bámidélé tún kọ́yà ó ní lùgùn ti lùgùn north mo wà rí bàbí. mi ní gbàgbé ọba Barrister Johnson Adébáyọ̀ Kúbẹ̀nà ilé wọn ti èrò wọn ọba ẹ̀rín fọ fún mi ní oyè chief alárìíyá of Èrúwọ̀ kingdom kábíyèsí ò bá mi ẹ̀gbọ́n mi dúpẹ́ ọ̀nà bá ń jọ oníṣàwò náà mi ní mòwe ìbàfọ̀ náà kalẹ̀ o. wọ́n ẹ̀kọ́ sọ́dọ̀ gbà ń fọwọ́ mi àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀kọ́ wà wọ́n ẹ̀kọ́ nọ́mbà 10 o sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀kọ́ ti jọba o òun ẹ̀kọ́ rí ọba Yọ̀mí Ògúnlárí olówù tí ó wu Ìkòsì náà mo wà rí o kábíyèsí. ẹ̀ẹ́nà wọ́n dédé gbàdí máa ń sọ̀rọ̀ kí n máa fọ ọba Múdàṣírù Ajíbádé Àgòrò nàárọ̀dù ti mọ̀ta ń tẹ́lẹ̀ ọba yẹn kọ́ o fẹ́ràn ìṣẹ̀ṣe yéjú o èyí jẹ́ fọ́ ìbálẹ̀ múdàgbàrókè bọ́ ìṣẹ̀ṣe kọ́ rọ́bà yẹn kọ́ rọ́ọ̀mù tí náà mo wá rí o bá mi. ọba ìfọwọ́ àwọn aṣa Ìjẹ̀bú kọ́ é gbọ́dọ̀ parun rẹ̀. wọ́n ẹ̀kọ́ ọba Bàṣírù Ṣótọ̀ ń wá Ṣẹ́kùmádé ti Pàkódó mo wá rí nálẹ́ tẹ̀ ní wárí o àkálẹ̀ o. ẹni ẹ mọ fọ kí n bá tásìkò kọ sí máa da tọ́ mi èsùn méjì kí n bá ti ń fọ wọn bẹ kàn. ẹ̀ẹ́dì ń kọ́ sí wàá ìran àìsí Mọ̀súrù Ọláwálé Sàlàkọ́ sí Fádèyí Baálẹ̀ Ìtàlúwo Baálẹ̀ àmúnúrẹ́ níbẹ̀ níyẹn wá o mo wá rí o Baálẹ̀ Ìtàlúwo. wà ní bá mi wè kọ́. This man is a good example of a good leader. And he's a true leader and a true Ìjẹ̀bú ambassador. Oró mi, wọ́n fọ́ Ìjẹ̀bú ti sóyìnbó. Ìjẹ̀bú kàwé oró mi o. Báàjì kí mo rí ẹ o, bá mi ò kárí o. Ọmọ bèjì orókù náà. Ẹ̀jí ń ṣe wáyé o. Àìsí Kọ́láwọlé Michael Adékọ̀yà Báṣọ̀run Ayépé Kingdom. Akọgun Ayépé Kingdom. Àmúlùdùn ẹ̀yìn wà gíwá olórí sọmọnsagudu náà yé pé chairman and CEO New Moon Nigeria Limited èsùn méjèèjì fún fẹ́ràn bàbá wẹ̀ kọ́ o bàbá wẹ̀ kọ́ o fẹ́ràn ìjẹ́fọ́ ilé múlọ̀dún wájú bọ́ akílẹ̀ ìjẹ̀bú èsì ìjẹ̀bú tí ọ̀dọ̀ ẹni kò déédéé ìjẹ̀bú pátápátá kúrógódó kọ́rọ́ múlọ̀dún wájú bọ́ o àti oyè wẹ́rẹ́ ìjẹ́fọ́ ọba ọ̀dọ́ ìjẹ́fọ́ ọba káràmásìkì rìn máa mú lọ ju wájú bọ́ dédé ẹ̀rín pàbídé nẹ́kọ́ lọ́ba ẹ̀kọ́ rome tí náà yìí ẹ̀dẹ̀ ìgbàgbọ́ máa sọ dáyé bá ń jayé kọ́ o kí ìgbà ń jẹ́ ìgbà dédé iṣẹ́ bá dá ọlẹ́ kọ́ o ayọ̀ ìdè kọ́ òun náà máa yọrí sí o wé máa ní kùtà lágbá ló máa rí ókè kọ́ náà rẹ̀ mú sí o ókè rẹ̀ máa lọ ẹ̀ máa rẹ̀ yín o lágbá ló tó àríwá àbàwọn èṣù. Wọ́n mọ̀ ọkùnrin tẹ́ ọyẹ bá dé. bẹ́ẹ̀ náà bá mi lélùkù náà bá mi lélùkù gbogbo. wọ́n ẹ̀kọ́ báyẹn bàbá yẹn kọ́ ọ́ fọ́ká máa pẹ́ lóòrọ̀ wọn ni bá ti gba ìbéèrè nínú oríwó ètò yìí wọ́n ẹ̀kọ́ dédé gbàmùsọ̀ omi bàbá yẹn mìíràn ní ọ̀nà bí ti bàbá yẹn rí o dídí ojú mi lórí dúró wáyé lójú dúró èmi tó ti bu kàtà ọlọ́run àjọ lọ́dún bẹ́ẹ̀ ní dọ́nẹ̀ ó ní di rédíò mẹ́wàá rán pẹ̀lú wọn ní ọ̀nà àdúgbò fọ túngbà ẹ̀kọ́ fún máa fi rédíò túngbà ẹ̀kẹ́ máa gbọ́ orúwo mi o. wọ́n ẹ̀kọ́ Chief Ọ̀nàyẹmí Olúmídé Wàsíù Benjamin Anjorin Baálẹ̀ Odò Ọba Nímọ̀ta ẹ̀kálẹ̀ òwe fọ́ọ́mà fún ọ ní 1000 naira credit ọ̀nà ìbátí gbà ìbẹ̀rẹ̀ ni. dédé ọba lẹ́jẹ̀ fún ẹ lè ṣe kẹ́ máa pè mí lẹ́yìn ètò ẹ lè ṣe kẹ́ máa ṣàdúrà mi lẹ́yìn ètò mo dúpẹ́ lọ́dẹ wẹ́ o torí àmọ́ àdúrà yìí ń gbà dédé iná dédé ọ̀nà ẹ̀kọ́ àdúrà dédé mẹ́rin gbà o mo rí pa àdúrà yẹn náà mi náà rówó mi o. Baálẹ̀ Igbó Àgbọ̀ wa Baálẹ̀ Abuja Ìbèṣì Baálẹ̀ Odò Kékeré Baálẹ̀ Odò Ńlá
wà nẹ́kọ̀ balẹ̀ ṣẹlẹ̀wù náà ń Adeleke Olúgbòde bá ro mi o. Bàtò ọ̀nà ìbẹ́mọ̀ ilẹ̀kùn ọ̀tẹ̀ sí. Wà nẹ́kọ̀ mọ̀dúpẹ́ náà fó ṣeré oníjẹrẹtọ̀ ní DMB náà àgbẹ̀dẹ náà ń ìkàmà fún ọ ní 1000 naira credit tó ń di ààrẹ bread náà ìkàmà fún ọ ní 1000 naira credit ààrẹ bread ní àgbẹ̀dẹ dínú náà kí o. Bámi olóyè Ṣakiru Owólabí Ṣódàrà Balógun Ẹlẹ́lùkú ní gbogbo mọ̀dúpẹ́ náà rẹ̀ bá mi dédé gbà àdúrà ru omi o. Wà nẹ́kọ̀ Awonaya Awosco Enterprises bá mi rò wá o. Bàbá yẹn tún fọ bàbá yẹn fọ ìbàjẹ́ ènìyàn ìdálẹ́sẹ̀ lólu àdúró bàbá àbúrò mi. Orúkọ mi ti yé yìí. Wà nẹ́kọ̀ ní mo kí bá mi Balógun Ìdòwò Ìdọ̀dẹ náà ní Falusco bá mi ní Ṣímàwá mo kí wọn alẹ́ tẹ̀ ní o. Wà nẹ́kọ̀ bàbá yẹn kọ́ fọ́ kí Ìyábọ̀ Ọláòmọjú ṣe ayé Falujọ iye ọmọ ṣàlẹ̀wá ènìyàn ọjọ́ bí wọn ò ẹ̀ka lẹ̀ tẹ̀ ní. Wà nẹ́kọ̀ mo kí Ọ̀túnba Gbadero of Ìlúgùn South Ìdòwò Àkókò ìyẹn ọmọ bá mi ló jókì Ọ̀túnba Gbadero ti Ìlúgùn South. Wà nẹ́kọ̀ olóyè Ọlọ́run jù èkejì ìlú Ìdòwò mo kí dédé wọn lálẹ́ tẹ̀ ní o. Dédé bẹ́ẹ̀ tí ń gbọ́ mi lálẹ́ tẹ̀ ní mo kí dédé wọn o mo mú rí dédé wọn o. Wà nẹ́kọ̀ bá mi olóyè Táíwò Ọ̀ṣọ́ Araba ayé pé kí wọ́n bá mi ìyẹn Atẹ́pẹ́pẹ́ ní ayé pé náà kí wọ́n kalẹ̀ o. Wà nẹ́kọ̀ kí dédé wọn jẹ́ fọ́ wọ́n lè ṣe kẹ́ má àdúrà dédé ẹ wo mú rí dédé wọn mo dé wá pátápátá kúrò mú rí dédé wọn mú rí bàbá wa àìtí nígbà mú kí dédé wọn wọ́n ṣe o àjọṣe ẹni kọ́ ẹ máa bọ̀ jẹ́ mú kí dédé wọn o mú rí dédé wọn náà dédé gbà Ọlọ́run kọ́ dédé wọn ọmọ yẹn bá fún kọ́ wọn máa bójú lé tó ti àánú Olódùmarè pàdé mo kí wọn lẹ́ẹ̀kan sí mo kí bá mi Achieve Michael Kọ́láwọlé Adékọ̀yà mo dúpẹ́ náà dédé advice dédé ìmọ̀ràn dédé gbà fọ́ no keep on doing this thing I know one day máa fún ìgbọ̀kàn mo dúpẹ́ o dédé gbà mo fi dúpẹ́ o dédé bí mi kọ́ àmdúpẹ́ náà wẹ́n mo dúpẹ́ o léṣẹ́ dídò tó pagọ́ àmdúpẹ́ náà wẹ́n o mo mú rírì wẹ́n o àgbà Olódùmarè kọ́ iwájú òdẹ́rọ̀pá ẹ̀bì sí iwájú náà lọ́ọ́ máa rẹ̀ yìí àgbà Olódùmarè o. Yé mi nukọ̀ ẹ̀mí níbẹ̀ o Sọ̀díkì Akínbólú níbẹ̀ o náà ìrànwọ́ ẹlẹ́wọ̀n wò mí kékeré wáyọ̀ kọ́ Sọ̀díkì rẹ̀ mi náà yẹ̀ níbẹ̀ o náà rẹ̀ mi tẹ́ kẹfí wò mí kékeré wáyọ̀ orúwó mi o. Wà nẹ́kọ̀ Oyèbádé ọmọ bá mi Ẹlẹ́lùkú ní kí ni ẹni bẹ́ Owólabí Oyèbádé nẹ́kọ̀ níbẹ̀ o gbọ́jẹ̀bú ṣùgbọ́n ó lè sọ ọkọ̀ rẹ̀ ẹ̀fọ́ mi dá ọkọ̀ ara mi. Ok àwọn ènìyàn máa ti dígbé nígboro wá ti pè lọ fúnra wọn gbẹ̀jẹ̀ ń pè fúnra mi. Adeleke Kẹ́hìndé I'm the son of Ìlúgùn Aláró Ìjẹ̀bú in Ogun State. Mayegun Fele for Ingode Kingdom. Also by Ingode Kingdom. And also the chief Alárìyá of Erinwo Kingdom. I'm the son of Ìlúgùn Aláró Ìjẹ̀bú in Ogun State. My for Atokori headquarter Ìlúgùn Ìjẹ̀bú North local government ni o. Onekore Fugbeba ni Ìjẹ̀bú-Òde o. I'm from Rombe Bidoga Yesodi Kalelo Wibado Sidode. Ode kore wa no bo. Yemi romo tuka mele mero ko lege kun jakere wo. Yemi romo jagwa shodo keri o. Ma fo keri Ìlúgùn Aláró Ìjẹ̀bú Ìṣìlú ye bi mi no mo ko to di bido Ṣẹ̀bọ̀lá Ìlúgùn Aláró Ìjẹ̀bú Ìṣìlú yi ba bi mi no mo ko Ìlúgùn Central Academy. Onekore pin won di méjì gbogba a ma pe 50 years odo wa. Dede meti wo mi la te ni mo kide mo dúpẹ́ náà dede we o ki fo ke ma dárúkọ mélòó ma won ni o mélòó ma dárúkọ gbọ́n dúpẹ́ náà dede mo mú rí dede we pátápátá porogodo mo mú rí dede we o àjọṣe ni ko ma bọ̀jẹ̀ na gba Olódùmarè o. Ẹni mo wẹ́sùn méjì àmì ṣe ní ètò ìrú ilé jẹ́fọ́ lé mú lọ síwájú bá ètò Ìjẹ̀bú Alárẹ̀ ọ̀nà rí ètò ìkọ́rò ń dá inú rúwo ẹ̀ẹ́nà ọ̀nà àkọ́kọ́ bá lè ṣe rẹ̀ fún ọ̀wọ́n ìlú ẹni ndígbé ẹ̀wọ̀n fọkàn má dìgbé ndígbé ẹ̀sìn gbà má dìgbé
mo sọ ọba mi ọ̀nà tọ́kì yẹn bẹ́ẹ̀ ṣe ń ṣe wá láti ìdọ̀wá nígbà kí n bá fojoojúmọ́ dígbé ṣe àwọn àdígbé àfọ kọ̀ǹtàkítọ̀ yẹn kọ́ àfọ ọmọkùnrin máa ń dígbé ní owó rédíò ẹ jẹ́ ká ṣe ọ̀nà yẹn fún ìtọ́kì ẹ ṣe fún tọ́kì o kẹ ẹ ṣe fún tọ́kì á lẹ́ máa rẹ̀ kòròdò alọ́mùnẹ́ yẹn kòrò yẹn kọ́ wọlé jí lónìí ọ̀gbìn náà bẹ́ẹ̀ o ọ̀nà kòrò nógbó náà oko ẹ̀ lámú ọ̀hún ni ọkọ̀ ọ̀lẹ́ sàbórí bẹ́ẹ̀ káwọn sàbórí bẹ́ẹ̀ kọ́ á lè mú fọ́ ọ̀hún ni ọ̀sàbó kọ́ gbóníyàn níbẹ̀ ò ní ọ́ lè mú o ṣùgbọ́n ẹ máa lọ kòrò náà tọ́ ọ̀nà fáwọn lọ́nà káríyà tọ́kì wa fáwọn lọ́nà ìpẹ́ ká máa gbẹ́ kòrò kò rẹ̀ sí ẹ̀ máa rẹ̀ á dẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ mọ́ wọ ẹbẹ́ ní sọ́ọ̀nà títí yẹn ẹ̀gbọ́n mi Johnson Fáṣùwà èsì yọ̀mí fàájì mọ́fọ́ ẹ̀ ńlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn mo kí wọn kálẹ́tẹ̀ ni ṣùgbọ́n ẹ̀wọ̀n wà ní ìṣàkóso ọ̀wọ̀n àtúnṣe ọ̀wọ̀n ọ̀nà nípínlẹ̀ Ògùn ẹ̀ nínú ọ̀nà yẹn ó ṣe kókó ọ̀nà àgbọ̀njú bọ́ kànáyéré ní kì àmúyẹ̀wẹ̀ eré yẹn o iléeṣẹ́ ọ̀nà express àmú express kàmú ní kékeré ọ̀nà àmúre yẹn ibẹ̀ hàn bẹ́ẹ̀ ni ká máa jókòó lé ẹ́ńjìnì mọ́tò C20 nígbà náà ká máa èyí yẹn kó máa jẹ nídìí Bánjọ Túndé o káyìí jáde ẹbí náà mi ò kalẹ̀ o mùkẹ́ dédé ẹ̀wọ̀n ẹ̀dẹ́ ẹ̀jẹ̀ ń wò mí náà ẹ̀bẹ̀ máa wò bẹ́ẹ̀ ń wò ẹ̀ nítúgbà life wọn ẹlẹ́wọ̀n ẹ̀rí mi life and direct ẹ̀ máa rí mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń wò ẹ̀ máa bá mi máa share kó lè fún dédé bó máa fún Tungba FM live àrí mi wò kedere níbẹ̀ ẹ̀kalẹ̀ ní mo ṣe dédé wọn pátápátá kórógódó ní mo kéde wọn o alẹ́tẹ̀ nìkan o bá mi lọ́nà alẹ́tẹ̀ ní ṣùgbọ́n kó adìfọ́ àlọ́ rí bá mi lọ́yàn kọ́ ẹ̀jẹ̀ kí n tu aṣíwáyò wọ́n fọmọ ìkọ́ tó wọ́n mọ ètò fúlẹ̀ lálẹ́tẹ̀ ní kì í ti nínú méjì má nínú méjì mi ṣe nínú méjì o jẹ́ ká ṣe wáyé náà mò ń wárán ẹ jẹ́ ká ṣe wáyé ẹ jẹ́ ká ṣe wáyé ẹ̀gbọ́n mi yọ̀mí fàájì. olúbíkà ìbá olúbíkà nílò ìbẹ̀rù màlúù. ẹ̀wẹ̀ tó dédé ọmọ Ìjẹ̀bú orúkọ tèmi rí ọ̀nàrẹ́bù Abáyọ̀mí ọmọ Fáṣùwà èmi ṣojú ẹkùn àríwá ìlà oòrùn Ìjẹ̀bú North ní ilé ìgbìmọ̀ aṣòfin Ògùn State House of Assembly ẹjọ́ kí dédé ní ká máa gbọ́ ètò Ìjẹ̀bú alárẹ̀ ní orí Tungba 100.9 FM ní àtẹ̀ràn ọmọ wọn Adélékè Kẹ́hìndé orúwó mi o àjùṣe rẹ mi o. bọ̀ǹtì máa rí èèyàn lálẹ́tẹ̀ ní kọ́ bá ṣe máa rìn àyàtọ̀ yìí bá ti ń bọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n alẹ́tẹ̀ ní ẹ̀jẹ̀ ká ṣe wáyé fọ abala kọ̀ọ̀kan tí wọ́n fọ ògo bọ́ọ̀lì máa ṣe rìn fùlù ẹ̀ á tún fọ wọn fọ wọn ẹni jẹ́ fọ èṣè sàn ẹ̀bẹ́ ní gbìyànjú kẹ́bẹ́ ní ṣe ọ̀wọ́n ọ̀nà yẹn mo kí dédé wẹ́n mo kí dédé wọn ní ìjọba wọn ti ń wò mí lórí Facebook pátápátá kúrógódó dédé pátápátá mo kí o àgbà Olódùmarè kọ́ dédé ní kọ́rin máa kéré oko fù lénagbá Olódùmarè àjọṣe ní kọ́ ẹ máa bọ̀jọ́ ṣùgbọ́n ẹ gbìyànjú ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe dáadáa mo kàn máa ta yé mi wá kọ́ Ìjẹ̀bú onẹ́kọ̀ọ́rí máa tún yà sí o nínú ẹ̀bùn méjì máa yà sí Ìjẹ̀bú ló máa yà sí. ọmọlárẹ̀ ẹni fẹ́ wa alówó láyé yébà. olólùfẹ́ rẹ̀ ní sáyà ara mi gbẹ̀gbọ́n jẹ́ ká ṣeré o. olólùfẹ́ rẹ̀ ní sáyà ara mi gbẹ̀gbọ́n jẹ́ ká ṣeré o. olólùfẹ́ rẹ̀ ní sáyà ara mi gbẹ̀gbọ́n jẹ́ ká ṣeré o. olólùfẹ́ rẹ̀ ní sáyà ara mi gbẹ̀gbọ́n jẹ́ ká ṣeré o. dédé wọn ti ń pè mí lórí Facebook àdéhùn tí mi lórí Facebook Tungba FM live ẹni ẹ̀ dédé ìpàdé wa ló mọ̀ dédé wọn o. ó ní rìgírẹ́tì
Ìjẹ̀bú ọmọ alárẹ̀. Wẹ́ẹ̀fọ́ ẹni fẹ́ wá alówó láyé. olólùfẹ́ gbé mi sáyà ara mi gbẹ̀gbọ́n jẹ́ ká ṣeré o. olólùfẹ́ gbé mi sáyà. mi sọ yẹn dédé gbà táyé mi wá kọ́ Ìjẹ̀bú náà kọrí máa tu yà sí nàgbà Olódùmarè mo kéde wọn o mẹsẹ ń wò mí live and direct lórí Facebook tún gba FM live and kéde wọn Olúwadáre atọ́ba tẹ́lẹ̀ Ìdòwú ẹ̀bí náà ìmọ̀káre Jonathan púpọ̀ ládé náà mo kí o bá jí kí mo kéde wọn o àwọn ènìyàn má ti Kazeem Adékúnlé Anífowóṣe mo kéde wọn àwọn ènìyàn ti Olújẹ̀bú sóníyàn Ìjẹ̀bú má sóníyàn Adétọ́lá Adébáyọ̀ dédé orí Facebook tún gba FM má ti kún Abíọ́dún Idris Ṣẹ́gun Tóyìn Ọláríwájú láti àwọn ènìyàn ayẹyẹ Rónkẹ́ Ògúnṣán o mùkìlẹ̀dẹ̀ wọn para lágbá Olódùmarè kọ́ àjọṣe nìkọ́ ẹ máa bọ̀ jẹ́ ẹ̀rọ rí tún gba FM live wọn á wò mí live and direct ẹ máa wò ní kedere níbẹ̀ bá ṣe mìíràn nálẹ́ tẹ̀lé ẹ jẹ́ ká ṣe wáyé àmlọ nínú ikọ̀ Ìjẹ̀bú North East nẹ́kọ̀ onẹ́rì amadẹ́yìnsì ní alẹ́ tẹ̀lé Ìjẹ̀bú North East onẹ́rì àmlọ nípa ọmọ kan náà níbẹ̀ ìjẹ́fọ́ Ògo Ìjẹ̀bú èsì bá mi máa sọ̀rọ̀ nípa Ìjẹ̀bú kọ́ ká ní sọ̀rọ̀ nípa rẹ̀ abẹ́ṣẹ́kù bí òjò onẹ́rì ọmọ yẹn wà abẹ́ṣẹ́kù bí òjò onẹ́rì Fẹ́ wá alówó láyé. Yébà. olólùfẹ́ gbé mi sáyà ara mi gbẹ̀gbọ́n jẹ́ ká ṣeré o. olólùfẹ́ gbé mi sáyà. lẹ́ọ̀ ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ Olúwọlé Bọ́látító Ẹ̀bùn Olúwa wọ́n bí Olúwọlé Bọ́látító Ẹ̀bùn Olúwa ní ọjọ́ 22 oṣù kejìlá ọdún 2000 nílùú kan pè ní Òkè Olúgbógun yẹn ní Ìjẹ̀bú North East náà. orúkọ bá rẹ̀ rí Ọ̀gbẹ́ni Olúwọlé Olúbádé ti Ayẹ̀wò compound nílùú Òkè Olúgbógun náà Imokushoyi náà rí ìlú ẹ̀mí. Ìjẹ̀bú. ní kàbáyìn odò ṣẹlú mọ́ ìta márùn-ún kàdíyàn àmlọ́nà Imokushoyi. àdéfà fún àtàn. mi sáyà ara mi gbẹ̀gbọ́n jẹ́ ká ṣeré o. olólùfẹ́ gbé mi sáyà ara mi gbẹ̀gbọ́n jẹ́ ká ṣeré o. olólùfẹ́ gbé mi sáyà ara mi gbẹ̀gbọ́n jẹ́ ká ṣeré. ọmọ yìí kọ́ lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Baptist High School ní Sọlọ secondary school náà ní Sọlọ náà ni. kwari for lọ sí sẹ́rẹ̀ tó International College ní Èkó níbẹ̀. olólùfẹ́ gbé mi sáyà ara mi gbẹ̀gbọ́n jẹ́ ká ṣeré o. Ẹni fẹ́ jẹ̀. ọ̀ẹ́ni ẹ̀kọ́ mi sọ lẹ́kọ̀ọ́ mi abẹ́ṣẹ́ kú bí òjò nẹ́kọ̀ọ́ rí Bọ́látító Olúwọlé Ẹ̀bùn Olúwa ṣe o. Ìrìgbẹ̀tì. àìmọye ìjàkọ́rọ̀ ti jáde lẹ́ẹ̀dẹ̀ tó ti nókè òkun náà ń wo. ní pàtàkì jùlọ kọ́ ó lájà ìjà kan ní orílẹ̀-èdè nítorí ọlọ́jà ní All African Games Festival ọ̀yẹn Algeria 2018. wà ní ẹ̀kọ́ ohun ti kópa nínú Edo 2020. ibẹ̀ kọ́ ó jáwé olúborí níbẹ̀ o. olú ọ̀nù bọ́jà nígbà náà kọ́. ìjẹ́fọ́ omi ìjẹ́kọ́ nílùú náà nìkan lọ́jàjà náà nígbà náà kọ́ gbà mí ẹ̀yẹ gold medal ọ̀hún gbà náà ọdún náà yẹn 20 ní Edo 2020 òkàrí jáde Oyèbádé ìfọkàn bá mi lọ òkàrí a lè ṣe mistake. ìjà abẹ́ṣẹ́kú bí òjò tí ọmọbìnrin ẹ̀kọ́ tó ti ń jà kó ti lé ó ti tó mẹ́ẹ̀ẹ́dẹ́gbọ̀n o yàtọ̀ sí tó ń jáde náà o ṣùgbọ́n nínú mẹ́ẹ̀ẹ́dẹ́gbọ̀n tó ń ti jà kó o 23 kọ́ ló ń ti lù ọ̀wọ́n ọ̀nà bọ́jà kó ti lù wọ́n alùdojú bó lẹ́rù lù wọ́n o Ìjẹ̀bú wa o. Gbogbo nǹkan ni màá fi fẹ́ hàn. Put
èsì báyìí máa sọ̀rọ̀ nípa àwọn obìnrin nípele tọ́wọ́n jẹ̀wẹ́jẹ́ fọwọ́n já ìjà ẹ̀ṣẹ̀ abẹ́ṣẹ́kù bí òjò èsì báyìí máa sọ̀rọ̀ nípa rẹ̀kọ́ káàní sọ̀rọ̀ nípa ọ̀dọ̀ ọmọbìnrin yìí ló já ọmọ ìjẹ́fọ́ náà ọ̀dẹ́fọ́ obìnrin já ìjẹ́fọ́ já ẹ̀ṣẹ̀ náà lásìkò tó dá ní ọkàn pàtàkì kọ́rọ̀ ń wà nínú orílẹ̀-èdè nàìjíríà ká sọ̀rọ̀ nípa fọwọ́n já ẹ̀ṣẹ̀ nọ́bìnrin o ìjẹ̀bú ló ń wá o ìlúgún aláwòrán ń wá o ìjẹ̀bú northeast ló ń wá o akílẹ̀ ìjẹ̀bú náà kọ́rọ̀ ń represent o ìjẹ̀bú ló ń wá èsì báyìí máa sọ̀rọ̀ nípa ìjẹ̀bú káàní sọ̀rọ̀ nípa rẹ̀ ògo ìjẹ̀bú kọ́ ònẹ́rì ọmọ ẹ̀kọ́ onẹ́rò wa èsì wáyé máa sọ̀rọ̀ nípa ìjẹ̀bú káàní sọ̀rọ̀ nípa ìkíni tọrọ èrùn ẹ̀bá ṣe lẹ́nu kọ́ ọ̀rọ̀ ìtàn kọ́ onẹ́kọ̀ọ́rọ̀ wà nẹ́yìn la ìwọ gbìyànjú kó ipa ìjẹ́fọ́ amú ìlọsíwájú bọ ọwọ́ agbègbè òmùlẹ̀ èyí kọ́ kí wọ́n máa ṣe jágedíjákan káyọ̀kiri ìlú èsì ẹ̀kọ́ èmi sí ẹ̀ orúkọ ìbọ̀jẹ̀kọ́ orúkọ ìṣèṣàn ìyẹn rí nẹ́kọ́ rí yẹn fóònù ẹ̀ṣẹ̀ ká ṣú àìjẹ́fọ́ àlẹ́ máa níran orúkọ ẹni náà la torí èsì torí tẹ́ni tó rọ̀ ọmọ ẹni wá dẹ́yìn wá lọ ní o gbé òkè. Sábàdà, they call me King Tumaki Bila original. They tell me Jebo Alare, ó tún yá. Ẹ̀wẹ̀ so, ẹ̀wẹ̀ so, ẹ̀wẹ̀ so, ẹ̀wẹ̀ so. Kí lẹ mi ṣe lóru ọ̀gànjọ́ níbẹ̀ yẹn? Kí lẹ mi ṣe lóru ọ̀gànjọ́ níbẹ̀ yẹn? Ẹ̀wẹ̀ so, ẹ̀wẹ̀ so, ẹ̀wẹ̀ so, ẹ̀wẹ̀ so. Lèsì ń bá wọn pẹ́gàn Jẹ̀bú níbẹ̀ yẹn. Ta ló ń bá wọn pẹ́gàn Jẹ̀bú lába yẹn? Ébà máa bá Jẹ̀bú relé ọmọ alárẹ̀ o. Máa bá Jẹ̀bú relé ọmọ alárẹ̀ o. Àwọn tèmi ní Jẹ̀bú wọ́n ṣayé fọ́rin o. Máa bá Jẹ̀bú relé ọmọ alárẹ̀ o. Tẹ bá dé Lasgidi wọ́n ṣayé fọ́rin o. Máa bá. èsì bá a ṣe máa sọ̀rọ̀ nípa ìjẹ̀bú ká ní sọ̀rọ̀ nípa obìnrin ìwé ọmọdébìnrin anakọrọ ń jàjẹ ẹ̀ṣẹ̀ kan ó jàjà ẹ̀ṣẹ̀ kan ní Agége náà ọmọ yẹn ń bọjá yẹn èsè mìíràn èsè ó fẹ́ lùpọ̀ olúlu ṣe lè ju ẹ̀ wo ṣùgbọ́n náà nǹkan ó ti di òun ẹ̀kọ́ rẹ̀ tún jáwé olúborí náà sọ́wọ́n yẹn ó dígbé àmì ọmọ ẹ̀kọ́ ogo ìjẹ̀bú ló ń wá èsì báyìí máa sọ̀rọ̀ nípa ìjẹ̀bú ká ní sọ̀rọ̀ nípa rẹ̀ ogo ìjẹ̀bú kọ́ òun ẹ̀kọ́ rí Bọ́lá ti tó Olúwọlé Bọ́lá ti tó Ẹ̀bùn Olúwa ọmọ Òkè Olúgbógun ní ọ̀nà Ìjẹ̀bú northeast lọ́hùn ká ti yín ìta márùn-ún ìnẹ́rí ìlú ọmọ yìí bó ṣe rí yẹn o abala ibẹ̀ wà ó bá tún mú lọ́la lẹ́tẹ̀ nìkọ́ àbọ̀ ọmọ ẹ̀kọ́ tuntun bẹ́ẹ̀ bá mú lọ́la lẹ́tẹ̀ ni ok ẹ̀rọ ẹ̀ka ṣe wá. Ẹ̀wẹ̀ so lèsì ń bá wọn pẹ́gàn Jẹ̀bú níbẹ̀ yẹn. Ta ló ń bá wọn pẹ́gàn Jẹ̀bú lába yẹn? Ébà máa bá Jẹ̀bú relé ọmọ alárẹ̀ o. Máa bá Jẹ̀bú relé ọmọ alárẹ̀ o. Àwọn tèmi ní Jẹ̀bú wọ́n ṣayé fọ́rin o. Máa bá Jẹ̀bú relé ọmọ alárẹ̀ o. Tẹ bá dé Lasgidi wọ́n ṣayé fọ́rin o. Máa bá Jẹ̀bú relé ọmọ alárẹ̀ o. Ibikíbi tán bá wà wọ́n ṣayé fọ́rin o. Máa bá Jẹ̀bú relé ọmọ alárẹ̀ o. Máa ṣe ṣe náà lẹ́tẹ̀ ní ìlànà abala tí kíjẹ̀bú ń pẹ̀rùn wẹ̀. Ẹ má bínú bá ṣe ṣe náà lẹ́tẹ̀ ní ẹ má bínú ó lè dání o. Jẹ̀bú ló ṣáájú. Alẹ́ nìkan kíjẹ̀bú fọ kéré kọ́ mi pé ní kéré bọ́n ṣe ń ṣe kéré ẹ̀jìká mú náà lẹ́tẹ̀ ní bọ́n ṣe ń ṣe kéré bọ́n ṣe ń ṣe then kíjẹ̀bú ń pè ní kéré bọ́n ṣe ń ṣe kéré ó ti dẹ́ lẹ́kẹ̀jì máa mú kí lè wá o. Owó náà mi bí. Ẹ máa fọ bá mi Kọ́láwọlé Adékọ̀yà fọ gbàgbé rédíò èkó tán lẹ̀. Owó náà la wà. Èkejì kọ́ dígò kọ́ mi pé ní dígò kọ́lẹ̀ fi dígò mi ṣe. 08113051009 08113051009 08056131009 08056131009 mami Ogunbajo wọn fọ mi pè nọ́mbà yìí pè fásitì ẹ má bínú 08113051009 08056131009 oromi o. Ta ló ń bá wọn pẹ́gàn Jẹ̀bú lába yẹn? Ébà máa bá Jẹ̀bú relé ọmọ alárẹ̀ o. ẹ jẹ́ ká wọ̀ ní níbẹ̀ o ẹ kálẹ̀ lé níbẹ̀ o. Ẹ̀ka lẹ́ Jonathan ń sọ̀rọ̀ láti Tòlómù. Jonathan ọmọ bọ̀ wà. Ọmọ Jẹ̀bú kúrẹ́ ń wá o. àdúgbò èsì níjẹ̀búgbò. Ọmọ ọjọ́ rẹ̀ ń wá. ọjọ́ níjẹ̀búgbò ẹ kálẹ̀ o bá mi. Ẹ̀ka lẹ́. bẹ́ẹ̀ ti ń gbẹ́ni náà yìí. Tòlómù ni. Igbó Olómù ẹ bá máàkì bá mi àìṣe Kọ́láwọlé Adékọ̀yà ní Igbó Olómù níbẹ̀ o. Ẹ̀dọ̀ àgbọ̀nsá o.
ó yá kéré wọ́n ń pè ní kéré kọ́dẹ̀ fi kéré. ẹwà kan ìwádìí ní ìran ọmọ wọn máa ń ṣègbè jù ṣáàmà kan ṣáàmà lómi náà omi gbóná ṣáàmà gbogbo ok àbíkẹ́ omi tútù wọ́n máa ń ṣe bí ọ̀sìn. hello orúkọ mi o hello má dẹ̀ gbọ́rùn kan ẹ tún mi pé o agbára òru ẹ tún mi pé ẹ tún wọ́n jẹ́ kó wọ́n ní níbẹ̀ àwọn báyìí ti ń gbà lọ. hello 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 ẹ kalẹ́ o. hello ẹ kalẹ́ o. lẹ́nu níbẹ̀ o. ọlámilẹ́kan aláìsàsán ni. ọlámilẹ́kan láti tàsán ni. hello ẹ má ra káàdì kan pé hello ẹ kalẹ́ o lẹ́nu bẹ̀. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ sá o. orúkọ tèmi ní ìjọba àti ọmọ tó kún ẹyẹ láti jẹ gbogbo. láti jẹ gbogbo bẹ́ẹ̀ ti ń pẹ́ ni lálẹ́ tèmi. kò ní wá ní àdúgbò olè adi ok ọ̀dọ̀ àdàdà wọ́n ń pè ní kéré kan bí kéré ti ṣe rí. kéré jẹ́ wàá wáyé lórí orí pàlàbà wáyé. ewéle green ni àbájá kò ní ká wà lọ́kọ́. bọ́n ṣe ń ṣe bọ́n ṣe ń ṣe. kéré náà ni. bọ́n ṣe ń ṣe àbí àmọ́fò kéré ni. ká máa pa ká máa bọ ká máa bó ká máa dà lè ná. ní tútù náà máa pọ̀. dàbí kì í ọ̀mùsẹ̀ kì í nẹ́kọ̀ọ́ níbi kọ́ ti ń pè ọ̀rọ̀ jẹ́sẹ̀ mú yẹn. ṣé tútù ra máa pọ̀. tútù ni o. ra máa pọ̀. tútù ra máa bó nígbà bá kọ́ pa bí ẹ fà àti bí ẹ wà jáde nígbà kọ́ pa bí ẹ wà àwọn abó tútù yẹn náà àwọn àdá lè ná ọbẹ̀ àwọn àdá ti àwọn afífú wáyé nígbà bá ti tán ọ̀rọ̀ àbí jìyàn lógo. tútù kẹ́nẹ́ máa dẹ́ bo. tútù ra máa bo èkó rẹ̀ ká máa bo kóòtù èkó pẹ̀lẹ́bà yẹn ká má dàlẹ́ sọ ká má sì. ok orúkọ yẹn. orúkọ mi ni chief ọlá ọmọ ẹkúnlẹ̀yẹ. chief ọlá ọmọ ẹkúnlẹ̀yẹ ok kalẹ́ o ok kwajẹ bákan náà kọ dígò kọ kọ́ pé ní dígò. dígò etí ẹ̀ lọ fi wọ́n gàrí. gàrí ẹ̀sọ́ fi wọ́n rẹ o. dígò fi wọ́n gàrí tútù kọ́mpáṣẹ́ ìjọba wọn pè dígò fi wọ́n gàrí. ok ẹ jẹ́ kí wọ́n tún wọ̀ ní ìwà níbẹ̀ hello lẹ́mu níbẹ̀. hello. màmá kalẹ́ o. ẹni kalẹ́ ni ọmọ ajẹ́ tó láti gẹ̀dẹ́ hello láti dótun gẹ̀dẹ́ bá mi kẹlẹ̀kẹlẹ̀ náà ń kọ́. wọ́n kalẹ́ òye mi ẹ kalẹ́ wa. ọ̀ya kẹ́ẹ̀ porúkọ yẹn náà kọ́ sí. kẹ́ẹ̀ porúkọ yé mi. iye bọ́sẹ̀ mami orúkọ yẹn ṣe kó orúkọ yẹn alẹ́ mọ̀ ẹ̀fọ́ orúkọ iye bọ́sẹ̀ kọ́ ẹ̀sọ̀ orúkọ iye bọ́sẹ̀ nínú bẹ̀hẹ̀ ń gbọ́. ma. tó bá ń kọ́ Bùkọ́lá lẹ̀ ìyá àfin Bùkọ́lá óyá ń gbọ́ kéré kọ́ ń pè ní kéré. kéré. ẹ̀wà tí ọba níjẹ̀bú yẹn kọ́ bá jẹ́ àwa yọ bẹ́ẹ̀ ìwà ní Pàlàbà ọba jábọ̀ wọn kó jọ nílẹ̀ kọ́ ọba kó jọ kọ́ ọba bá là kọ́ ọba bá ṣí kọ́ ọba bá kó jọ nínú kọ́ ọba tó kó nínú ìpè báwọn bá ń bí báwọn bá ṣẹ̀ṣẹ̀ wá wọ́n á dúró ní agbèlè náà káà bá ti gbèlè náà ṣé iye wọlé káà bá ti gbèlè náà akọ̀rẹ̀ jẹ́ àwọn àpò àti tẹ̀tẹ̀gìrì kódà wọ́n bá ti kẹ́rẹ́ ẹ̀jẹ̀ sí káà bá jẹ́. àlàyé yẹn yé mi ẹ tún bá mi mú kọ́ ẹ ṣé ẹ wò ẹ̀fọ́ àti pọ̀ ká ti pọ̀ kúrò nínú epo rẹ̀ ẹ̀bẹ̀ láti bẹ̀rẹ̀ mi.
ti kó èkó rẹ̀. Ó yé wọn náà. ń gbọ́ yẹn. Àbákòrò àbọ̀. Àbákòrò àbọ̀. Bàbá ń sọ àwọn akéde náà. Ṣé yé wọn náà? Mo wá tó ti wọ́n mi sọ̀rọ̀ lẹ́mọ̀ ń gbọ́ yẹn. Àbákòrò náà yẹn. Omi gbígbóná kó kúrè. Ká bá rajà, ká bá ẹ̀kọ́ máa fún. Ẹ̀kọ́ lè ṣe é nàdúrà. Ara ìdíwá ìró máa so mọ́. Ìbéèrè máa so orílẹ̀ ẹlẹ́jẹ̀ jọjọjọ. Ká bá wa já. Bàbá tí ṣe kọ́ tá a bá fi. Wọ́n fún mi àlàyé wọ́n fún mi lálàyé yẹn dáadáa. Màmá yẹn dẹ́ ti oya hello ǹjẹ́ ń fọ́ ní ọ̀la ń parí hello ẹ kálẹ́ o ọ̀nà kan péré rẹ kù hello ẹ kálẹ́ o. lẹ́nu níbẹ̀. orúkọ tèmi ni apostoli ọdún. ìjẹ̀bú ṣé ìjẹ̀bú ẹ gbọ́ jẹ̀bú. Mo gbọ́ jẹ̀bú díẹ̀. Jẹ̀bú yẹn kẹ́ fi sọ̀rọ̀ mi jẹ̀bú yẹn kẹ́ fi sọ̀rọ̀ kẹ́hìn ti gbọ́ jẹ̀bú yẹn ni ṣáà gbé àgbàṣà tó ti di jẹ̀bú nárugẹ ni o. ẹ̀yà apostoli ẹ̀ tẹ́kọ̀ ya mo ń gbọ́ ó bá mi. bàbá yẹn gbọ́ jẹ̀bú yẹn pàtó ti yá dẹ́yìn ìjẹ̀bú ni àgbọ̀dọ̀ gbé àṣà tó ń ti èdè ẹni nárugẹ náà mo fọ orin ìbá ti mú bí wọn máa mú ìjẹ̀bú kọ́ kó lọ iwájú náà rí bàbá mi. ẹ ló ń gbọ́ ẹ kalẹ́ o. Ìyẹn ti rẹ̀ fún ọmọ onídàájọ́ mọ́mọ́ o. Dọ́dọ̀ mọ́mọ́ ulé. Ṣáàrí kẹ́rẹ́ yẹn méjì ní tútù. Ó yá mọ́. Ọmọdé ìlọjà ló fò fún ọmọ fúnfó. Ṣáàrí yẹn ti ń gbẹ́yọ̀ omi gbígbóná ọmọ fún rèé. Ọmọ á ṣe pẹ̀lú pọ̀ mọ́. Kọ̀ọ̀kan sí ẹ̀bà ni àjẹbẹ̀dú. Bọ́n ẹ kalẹ̀ ẹ má rọ́ọ̀bù mi bọ́n máa ṣe rèé. Nígbà bá fọ́nìpẹ̀ náà lè ṣáà máa bo. Ká má bàa gbẹ̀gùn náà. Kó má wo kó má di ká má fún pọ̀ ká má fò pọ̀. Ká má ṣe bá tàtà náà ti pọ̀ mọ́. Irú nígbà náà àwọn àyè gba nígbà yẹn kàn ń pè ṣìbí wọn wá fi pọ́ ẹ̀ wọ́n fi pè ṣìbí yẹn. Ó pọ̀ ní. Ó pọn orúkọ mi. Ok ya má ṣàlàyé lọ mú gbọ́. So ọkọ wa kí ká máa sọ ìtúlẹ̀. Àlébùjẹ búrẹ́dì àlébùjẹ ẹ̀bà àti pọ̀pọ̀ pọ́lọ́ bẹ́ẹ̀ wẹ̀dú. Orúkọ mi o. Ó yá dígò kọ́ dígò. Dígò ẹ̀rọ fún wọn gẹ̀rì ní lẹ́rọ. Lẹ́rọ. Dígò méjì dígò mẹ́ta. Dígò mẹ́ta. Orúkọ ayé sọ fún mi ok ya kẹ́ pòrúkọ yẹn lẹ́kọ̀ọ́. Iye jẹ́ ti bí ọdún náà mọ wọn ní ìdọ́jọ́ mọ̀mọ́. Bí ọdún orúkọ wọn. Iye ọdún ní Fọlọ́runṣọ́. Orúkọ wọn kọ́ kórúkọ wọn. Bíọ́dún Fọlọ́runṣọ́. Abíọ́dún Fọlọ́runṣọ́ ok ẹ ṣe o wọ́n ṣe ẹ ṣe lẹ́sìn brother àtẹ̀sẹ̀ kọ Bíọ́dún Fọlọ́runṣọ́ lẹ̀ kọ́ má ṣe máa ṣe jẹun wo ok jẹun ṣíwáyé pé Bíọ́dún fọ máa dẹ́yìn wá ṣùgbọ́n lẹ́yìn tó wọlé máa pè mí lórúwó ẹlẹ́pẹ̀ mi lórúwó ẹ̀yẹ́ kí mi á lò ẹ̀yẹ́ kí mi á dẹ́ lọ ẹ̀yẹ́ ká ìpolówó ọjà èkó adéfọ́ àmà lọ. Gbogbo Ìjẹ̀bú wọ́n tẹ pamọ́ṣẹ́. Gbogbo Ìjẹ̀bú ṣẹ́wọ̀n lólówó. Gbogbo Ìjẹ̀bú wọ́n tẹ pamọ́ṣẹ́. Gbogbo Ìjẹ̀bú ṣẹ́wọ̀n lólówó. Ìjẹ̀bú ọmọ alárẹ̀ wọ́n dára. Ìjẹ̀bú ọmọ alárẹ̀ wọ́n ṣènìyàn. Ìjẹ̀bú ọmọ alárẹ̀ wọ́n dára. Ìjẹ̀bú ọmọ alárẹ̀ wọ́n ṣènìyàn.
ni. Àgbà Ìjẹ̀bú o. Owó ni. Owó ni. Ẹ̀wẹ̀ so. Ẹ̀wẹ̀ so. Ẹ̀wẹ̀ so. Ẹ̀wẹ̀ so. Ilé iṣẹ́ ló kọjá.